máa lo ọpọlọ ẹ̀ náà ẹ̀rí tàbí ká máa kálọ ọ̀nà yẹn máa gùn tó wọ́n fi bá rẹ̀ Gani Adams compare Sunday Igboho to me àwọn tó sọ pé ó ṣe contact ó ṣe ẹ̀sùn ṣe skẹ́tì ní òbílẹ̀ mi wọn o because èmi ò rí olódá Yorùbá nation lẹ̀ you form Yorùbá nation what was the outcome ó fi scam àwọn èèyàn ní ó fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ní káwọn èèyàn dẹ̀ mọ̀ ó mo fi scam àwọn ọmọ wa tó wà abroad ní what was the outcome on the end of the day ó dump àwọn people yìí ni àmì àwọn ọmọ tó bá lọ ó kàn lọ sí from state to state ń ṣe rally la máa ju àgbà nínú okùn bí olóṣèlú a máa pariwo ṣé mo ṣe ń jagun ìyẹn ni ẹ lọ dá àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ lọ ra ẹran ẹ lọ dá wọn lọ́nà ẹ lọ wá ẹni bandit ni wọ́n ẹ ṣá ẹni náà tún gbé sínú fídíò fún wa tí gbogbo wa ń wò tẹ́bàdé comment àwọn èèyàn bẹ̀yẹn wọ́n bí wọ́n ní question kan tí máa sọ pa question yẹn ẹ wá ní pé kí àwọn ẹni gbogbo wọn kúnlẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí nínú ẹ wá sọ pé kí lè mú dání what you have ẹ wá ń gba sáàmù wọn ẹ ń gba ọ̀bẹ wọn ṣé bandit máa ń rìn kó má gbé kéè dání ibà rẹ wrote letter to all the 6 southwest governors nígbà tó ti fọ̀ sí pé kò tí ìdá báyìí nígbà yẹn o about 6 years ago kò tí wà rampant báyìí ó ló ń fọ̀ sí ó dárúkọ Kìṣí particularly ó lè dárúkọ some part of the state pé ẹ jẹ́ kí àwọn ká partner pẹ̀lú wọ́n ní let's partner with you people and he wrote letter to all the 6 governors did they do anything he copied all the senators did they do anything they did not ẹ wá ń blame ẹ ẹni tẹ́ ẹ̀ dá lóhùn ẹ wá ní kó ṣàdé káwọn ọmọ wọnú gbó kẹ wá tún mú wọn bẹ ṣe mú àwọn tó lọ mú wákìlì kẹ lọ jẹ́ẹ̀lì wọn àbọ̀ wọn mọ̀ pé ọ̀rọ̀ wà lẹ̀ ni kan tó la káwọn yẹn náà kẹ tó wá bá wọn pé bọ́lá ti rí bọn ebele ti kó bọ̀ tẹ̀sí ń kó bọ̀ ìjà ká ti jàjà tó yẹ pé ẹ̀ ń fi ibùsùn wa ni if you want us to do this thing. orúkọ mi ni Aṣífọlájì Mìrọ̀láwọ̀ Yorùbá bọ̀ wọ́n ní tí a bá wù kàn ní kékeré tàbá tí kí a tó túmọ̀ sí pé kékeré la sí ẹ̀ka àríkù bá ti pẹ́ tó ń bò nípa mo fẹ́ sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ ẹni tó pẹ̀lẹ́ ní Sunday Ayéyẹmọ gbogbo èèyàn pè ní Sunday Igboho. Well, the truth aspect of it ni pé èmi tí mo wà wájú yìí I will be 73 years old by July 3rd and I will be celebrating my birthday since when I was 68. I will be 73 by July 3rd and mi rò pé mo tún wá lè máa ìyàjá lọ́bọ̀ àbí kí n máa kọ́ ọ̀rọ̀ ìkíní mo ń wo social media mo ń wo kó fáwọn èèyàn sọ they are comparing Gani Adams with Sunday òyìnbó máa ń pè kíní kan ní accident kí ni accident yẹn ni pé àwọn nǹkan tó ti ṣe ní ká kọ́kọ́ mú tàwọn olóṣèlú tó lóṣèlú bá fẹ́ campaign tó ti wà lẹ́gbọ̀n kan tó bá fẹ́ tún election ẹ̀ dì pé kán tún mú o á sọ ohun tó ṣe ń gbà tó wà ń bẹ̀ ló fi hàn pé máa ní ìkórèdè àti ṣe. What has been the accident of Gani Adams? What has been the accident of Sunday Igboho tó wá ń compare àwọn méjèèjì síra wọn? One, I really remember wípé when we are talking in terms of OPC, especially in the early 2000s, gbogbo la mọ̀ tó ṣẹlẹ̀ gbàpọ̀ ọlọ́pọ̀ ìtẹ̀sídẹ́ bẹ́ẹ̀ bá mo sọ sí OPC fún yín gbogbo la mọ̀ kan tó ṣẹlẹ̀ ní ìdíràbà between Yorùbá and Hausa. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ń sìn tó ń pera wọn ní blogger àwọn ẹ̀yà àti àwọn àgbààgbà kan tó yẹ kó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ àwọn ló kọ̀ bùkún nìyẹn àwọn ló gba Yorùbá kò ló pọ̀ lórí àwọn ọmọlà ní ìdíràbà ń gbà yẹn ṣé wọn bá àwọn ọmọlà ṣe ń ṣe àwọn ọmọ wa ní ẹ̀yìn lúùtù ni ṣé wọn bó ṣe ń ṣe àwọn ọmọ wa ń gbà yẹn ni àwọn wo ló kọjá ìfún wa OPC ni because I don't know ẹ wo ti Ṣàgámù náà ní ti trailer park yẹn náà we are all a living witness tí àwọn obìnrin tó ń gbógun ti àwọn ọmọ Yorùbá ń bẹ̀ what was the outcome by then àwọn wo ló gba Yorùbá là ń bẹ̀ yẹn àwọn wo ni ò jẹ́ kó ń pe Yorùbá ní ọmọ ẹrú kó ń pè wá ní ọ̀lẹ́ ń gbà yẹn it is this same called OPC ní bàbá rẹ̀ Gani Adams this same called OPC tó wá compare ẹ̀sìn tó pé àrònú
now ẹ jẹ́ ká tún rántí ìdí tó ti pẹ́ jù about 15 years ago my 12 fún bíbá yìí ìjà ti kò ṣọ̀fẹ́ ní my 12 fún bíbá yìí ṣáà mọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni is it the same between the Yorubas this same our own Yoruba tajẹ́ mọ́fẹ́ ọmọ Yorùbá yìí pẹ̀lú àwọn Haúsá yẹn what really happen there àmọ́ kó táwọn ilé Haúsá ń ṣe fáwọn ọmọ wa ní ìdí ọjà kò ṣẹ̀fọ́ yẹn ní ọjà my 12 yìí àmọ́ kó tó yẹ fún wa ní ta ló pàyà yẹn ta ló kọ̀yà yẹn fáwọn ọmọ ilẹ̀ yìí were they being paid? I don't know. Now ẹ jẹ́ ká tiẹ̀ tún wá wo ti èyí tó ṣẹlẹ̀ Joseph Fize ní TTP invite Ìbà Gani Adams fún jabado TP fúnra rẹ̀ Edgar fúnra rẹ̀ ló pe Ìbà rẹ̀ yàn pé kó wọn assist wọn fún àwọn bàdó yẹn ní Ìkòròdú kì í ṣe gbólẹ̀ Yorùbá lójú ẹ̀wọ̀n gbà yẹn o only our members not even all the members from Ìkòròdú only àwọn some maybe about just 100 to 200 àwọn náà ṣiṣẹ́ yẹn see how they cop bàdó in Ìkòròdú ṣé wọn mọ kan tó fojú àwọn èèyàn rí ní Ìkòròdú ni ṣé àwọn èèyàn lè jáde mọ́ gbà yẹn ni tó dé àkàn àwọn èèyàn we easily forget ìgbà tí àwọn èèyàn wa tó ń sọ pé kí wọ́n sọ pé kí ni Ìbà Gani Adams ṣe now ẹ rántí ẹni tó jẹ́ major kidnapper tó jẹ́ olórí àwọn kidnapper yẹn àwọn kí yẹn ní Ìgangan tí tó lè padà wá lọ tó kàn lọ ṣe ráàyè ilẹ̀ tó padà jáde àwọn wo ló lọ mú màkìlì wọn mú ọ̀pá o wọ́n mú life tó bá fẹ́ lògùn kan adìẹ bí tó ti ṣe é rí àwọn ọmọ Ìbà Gani Adams ló mú bọ̀bọ̀ yìí life and they handed him over to the police after tí wọ́n dey hand over to the police what was the outcome wọ́n jí ẹ̀dá àwọn ọmọdé yẹn ni o wọ́n tún wọn prison ni o kó tó rí wọn gbà jáde kí iṣẹ́ gbé oṣù méjì oṣù mẹ́ta àwọn tó mú apààyàn tí àwọn ọlọ́pàá gan wá gbà yẹn tó lè wọnú gbó yẹn àwọn ọmọ wa wẹ́n díẹ̀ àwọn ọmọ yẹn wá mú ọmọ yẹn wọ́n tún wá pa they now took him to the police they handed over to the police wọ́n tún wá padà wá rí arrest àwọn ọmọ yẹn ó yẹ kéèyàn máa lo ọpọlọ ẹ̀ náà ẹ̀rí tàbí ká máa kálọ ọ̀nà yẹn máa gùn tí wọ́n fi Ìbà rẹ̀ Gani Adams compare Sunday Igboho to me àwọn tó sọ pé ó ṣe contact ó ṣe sketch ní ò blame wọn o because èmi ò rí olódá Yorùbá nation lẹ̀ you form Yorùbá nation what was the outcome òfin scam àwọn èèyàn ní òfin gbowó lọ́wọ́ àwọn èèyàn ní káwọn èèyàn dẹ̀ mọ̀ òfin scam àwọn ọmọ wa tó wà ní abroad ní what was the outcome on the end of the day o dump àwọn people yìí ni àmì àwọn ọmọ tó bá lọ o kàn lọ sí from 6 to 6 ní ṣe rally àwọn máa ju àwà nínú okùn bí olóṣèlú àwọn pariwo ṣé mo ṣe ń jagun nìyẹn ni you cannot join politics with self-determination group o lè fi jàǹgbára àti iṣẹ́ òṣèlú o lè ṣe papọ̀. Remember what Sunday did just of it pẹ̀lú mistake tó ń ṣe ẹ lọ dá àwọn ọmọ ọlọ́mọ tó fẹ́ lọ ra ẹran ẹ lọ dá wọn lọ́nà ẹ lọ wá ẹni bandit ni wọ́n ẹ ṣá ẹni náà lẹ́tún gbé sínú fídíò fún wa tí gbogbo wa ń wù tẹ́bàdé o comment àwọn èèyàn ń bẹ̀ yẹn wọ́n wá ń bi wọ́n ní question kan tí máa sọ nípa question yẹn ẹ wá ní pé kí àwọn yẹn ẹni gbogbo wọn kúnlẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní nà ẹ wá ń sọ pé kí lẹ mú dání what do you have ẹ wá ń gba ṣáàmù wọn ẹ ń gba ọ̀bẹ wọn ṣé bandit máa ń rìn kó má gbé kéè dání ṣé ọ̀rọ̀ compassion kìíní jákujàkun yẹn là ń pa àwọn bandit máa gbé dání ẹ̀wọ̀n tẹ́ mú yìí wọn ò ní single gun wọ́n ń lò fún protection ara wọn ìgbà tẹ́ tí máa tún wá fọ́ọ̀kì ara yín ọ̀ bóyá àbúrò àbẹ́gbẹ̀ẹ́ tó ń pè ní wisdom ó tún come online wọ́n ní àwọn ṣe ní ṣe orientation náà pè yín ilé pàṣípàmà ó kò lọ́bẹ̀ yẹn ó lọ ṣe kó tún lè fi rí owó gbà díẹ̀ bàbá yẹn nídìí owó ni bẹ́ẹ̀ kò wá yẹ kí gbogbo wa kí àwọn èèyàn wa máa fọ́ ọ̀mùgùn gbogbo wa máa fọ́ ọ̀mùgùn it's uncalled for we are going I'm now 73 years bẹ́ẹ̀ tí nǹkan tó lọ yìí tó bá kún lọ káwọn ọmọ wa ní Àjàò what to not be the outcome of Ìbà rẹ̀ and let's see what he has going to do he said give him just 6 months 6 months di 6 years nísìn ìyá wa ń jẹ ọ̀tá wa àwa ń sáré kárí
èèyàn ò lè lọ lé mọ́ báyìí èèyàn ṣé àwọn kọ́ra lè lọ lé mọ́ báyìí ẹgbẹ́ lọ áfà Ìbàdàn sí àbí kó ya pé yá àlọ́ ìyá àyà kó tó máa kọjá kó máa pe ọ̀fọ̀ ẹgbẹ́ fẹ́ kó lè kó ń sin láti páàkì ń sin àbí kó ya kọ wíìlì ẹ̀ kó tó kúrò lé because you don't know what might happen. Kọ́lébà rẹ̀ okay o afọ ẹni 6 months this man is not even talking about money o kò tí sọ̀rọ̀ pa owó ń sìn kò tí ní ká fún un ní lọ́ọ̀sì ó ní ẹ fún un ní 6 months jẹ́ kó ti ẹnu yín jáde pé ó dá o give you 6 months tẹ́ bá rí ní tó ṣe wẹ̀ ẹ́ fẹ́ for you people. So ọgbọ́n ìdánrẹ́ Yorùbá ó ti yẹ kó gbọ́n o ọgbọ́n ìdánrẹ́ Yorùbá ó ti yẹ kó gbọ́n ọgbọ́n ìdánrẹ́ Yorùbá ó yẹ kó máa lo glass ó yẹ kó máa fojú pamọ́ mọ́ so mo kí gbogbo ẹ̀yẹ yẹn wá Ọlọ́run á jẹ́ kí àwọn Yorùbá ká gbọ́n o ire o.